Hallelujah. Jésù ṣeun. Èní ni ọjọ́ kẹfà nínú gbígbàdúrà wọnú 2026 wa. Àkọlé tẹ̀ní ló wípé jẹ́ kí ojú rere àtòkè wá gbé ayé mi wọ̀ ní orúkọ Jésù. Ojú rere àtòkè wá kó gbé ayé gbogbo wa wọ̀ ní orúkọ Jésù. Ẹ jẹ́ ká kọrin báyìí. Ó mú mi wá láyé. Ó ṣeun o Jésù. Ó mú mi wá láyé. Ó ṣeun o. Ọ̀pọ̀ ló fẹ́ rọ́jọ́ òní o. Tó jẹ́ wípé àìsàn táyé sọ pé kò tó nǹkan ló mú wọn lọ. Jésù ó mú mi wá láyé. Ó ṣeun o. Olúwa ṣeun. Olúwa ṣeun. Ẹ jẹ́ ká gbàdúrà báyìí. Kò sí ẹni mímọ́ bí Olúwa. Kò sí àpáta bí Ọlọ́run wa. Olúwa kò sẹ́ni tó dàbí ìwọ. Olúwa ẹ ṣé. Olúwa ẹ ṣé. Olúwa ẹ ṣé. Kò sẹ́ni tá lè fi ọ́ wé. Kò sẹ́ni tí mo lè fi ọ́ jọ. Ayérayé ẹ ṣeun. Olúwa ẹ ṣeun. Olúwa ẹ ṣeun. Olúwa ẹ ṣeun. Ní orúkọ Jésù Kristi ni a gbàdúrà. Àmín. Olúwa ni àpáta mi àti ìlú olóde mi àti olùgbàlà mi. Ọlọ́run ni àpáta mi. Nínú ẹni tí mo ní ààbò asà àti òun ní ìgbàlà mi. Olúwa ẹ ṣé o. Torí pé ìwọ ni o jẹ́ ààbò mi, ìgbàlà mi, ohun gbogbo fún mi. Olúwa mo dúpẹ́. Olúwa mo dúpẹ́ mi ò lè yàn ọ́ tán. Olúwa gba ọpẹ́. Olúwa gba ìyìn. Jésù ẹ ṣé. Ní orúkọ Jésù Kristi ni a gbàdúrà. Àmín. Gbogbo ìkòkò òkùnkùn tí wọ́n fi jì láti fa ìṣubú mi, irọ́ ló pa. Ó yá fọ́ dànù. Ó yá fọ́ dànù. Ó yá fọ́ dànù. Fọ́ nípa iná. Fọ́ nípa ara. Fọ́ nípa iná. Fọ́ nípa ara. Ìkòkò àwọn òkùnkùn tí wọ́n fi jì láti fa ìṣubú mi, irọ́ lẹ pa, mi ò ní ṣubú. Ó yá fọ́ dànù. Ó yá fọ́ sí wẹ́wẹ́. Fọ́ dànù. Fọ́ dànù. Fọ́ dànù. Fọ́ ní orúkọ Jésù Kristi ni a gbàdúrà. Àmín. Gbogbo àwọn tó ń sọ̀rọ̀ búburú lòdì sí mi, ó yá gbẹ nípa iná, gbẹ dànù, gbẹ nípa iná, gbẹ dànù, gbẹ nípa iná, mo dá ọ lẹ́bi, ó yá gbẹ dànù, ó yá gbẹ dànù, gba ìdálẹ́bi, kó gbẹ dànù, nípa iná, nípa ara, nípa iná, nípa ara, ó yá gba ìdálẹ́bi ní orúkọ Jésù Kristi ní àgbàdúrà. Àmín. Gbogbo ẹ̀mí tó ń jẹ́ kí n máa bínú sí Ọlọ́run, kí n lè ṣí sílẹ̀ fún kí n lè di ìṣísílẹ̀ fún ewu, ó yá kú lórúkọ Jésù. Ó yá kú, ó yá kú, ó yá kú, ó yá kú, ó yá kú ní orúkọ Jésù. Gbogbo ẹ̀mí tó fẹ́ ṣí mi sílẹ̀ fún ewu, irọ́ ló pa. Gbogbo ẹ̀mí ìbínú àtàràn kan, ó yá kú dànù, ó yá kú dànù. Ayé mi kì í ṣe tirẹ̀, ó yá kú, ó yá kú, ó yá kú, ó yá kú lórúkọ Jésù. Ní orúkọ Jésù Kristi ni a gbàdúrà. Àmín. Èmi kò ní jẹ́ gbèkéyìdé tí ó fẹ́ràn ìgbé ayé òfò ní orúkọ Jésù. Èmi kò ní jẹ́ gbèkéyìdé tí ó fẹ́ràn ìgbé ayé òfò. Mo kọ̀ láti fẹ́ràn ìgbé ayé òfò. Ìgbé ayé òfò kì í ṣe tèmi. Ìgbé ayé òfò kì í ṣe tèmi o. Nítorí náà mo gbàdúrà, èmi kì í ṣe gbèkéyìdé o tó fẹ́ràn ìgbé ayé òfò. Ní orúkọ Jésù Kristi ni a gbàdúrà. Àmín. Ìkùùkù Ọlọ́run alààyè, ó yá bo gbogbo àwọn ọ̀tá mi mọ́lẹ̀ sójú kan, bò wọ́n mọ́lẹ̀ sójú kan, bò wọ́n mọ́lẹ̀ sójú kan ní orúkọ Jésù. Ìkùùkù Ọlọ́run alààyè, ó yá bo gbogbo àwọn ọ̀tá mi mọ́lẹ̀ sójú kan ní orúkọ Jésù Kristi ni a gbàdúrà. Àmín. Ó di iná pààlà sáàárín èmi àti àwọn ọ̀tá mi báyìí ní orúkọ Jésù. Ó di iná Ọlọ́run alààyè, ó yá pààlà sáàárín èmi àtàwọn ọ̀tá mi, pààlà sáàárín èmi àtòkùnkùn, ó yá pààlà sáàárín wa, pààlà sáàárín wa, pààlà sáàárín wa ní orúkọ Jésù Kristi ni a gbàdúrà. Àmín. Èmi kò ní jẹ́ gbèkéyìdé tí àwọn ènìyàn yóò máa kẹ́gàn ní orúkọ Jésù. Mo kọ̀ láti jẹ́ gbèkéyìdé tí àwọn ènìyàn yóò máa kẹ́gàn. Èmi kò ṣe ohun èlò fún ìkẹ́gàn ní orúkọ Jésù Kristi ni a gbàdúrà. Àmín. Èmi kò ní jẹ́ gbèkéyìdé tó ń fi ìkùnà ṣòwò. Lórúkọ Jésù. Èmi kì í ṣe gbèkéyìdé o tí ó ń fi ìkùnà ṣòwò. Lórúkọ Jésù. Olúwa ṣàánú fún mi. Olúwa ṣàánú fún mi. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Àmín. Gbogbo ìpayà tó kún inú ọkàn mi pẹ̀lú ẹ̀rù, ó yá fi ayé mi sílẹ̀. Fi ayé mi sílẹ̀. Ìpayà àti ẹ̀rù, ó yá fi ayé mi sílẹ̀. Gbiná sọnù. Jáde láyé mi. Jáde láyé mi. Ní orúkọ Jésù Kristi ni a gbàdúrà. Àmín. Oúnjẹ búburú tó farahàn lójú àlá mi láti fà mí wálẹ̀, irọ́ ló pa. Ó yá gbiná. Ó yá gbiná. Àwọn tó sìn ọ́ ni kó máa jẹ ọ́. Ó yá gbiná sọnù. Gbiná sọnù. Gbiná sọnù. Lórúkọ Jésù. Gbiná sọnù. Lórúkọ Jésù. Gbiná sọnù ní orúkọ Jésù Kristi ni a gbàdúrà. Àmín. Àyànmọ́ mi ó yá jáde kúrò nínú pàǹtí ìkùnà. Kí o sì ṣàwárí mi ní orúkọ Jésù.
àyànmọ́ mi ò ní orúkọ Jésù ó yá jáde kúrò nínú pàǹtí ìkùnà ó yá jáde kúrò nínú pàǹtí ìkùnà jáde kúrò nínú pàǹtí ìkùnà ní orúkọ Jésù kí o sì ṣàwárí mi ó yá ṣàwárí mi ó yá ṣàwárí mi ní orúkọ Jésù àyànmọ́ mi láti ọ̀run wá ó yá ṣàwárí mi ní orúkọ Jésù Kristi ní àgbàdúrà àmín. Ẹ̀mí tó ń sọ ayé ènìyàn dahoro tó so kọ́ sórí ayé mi ó yá kú dànù irọ́ ló pa ó yá kú ó yá kú ó yá kú gbogbo ẹ̀mí tó ń sọ ayé ẹni dahoro ayé mi kì í ṣe tiẹ̀ orí mi kì í ṣe tiẹ̀ ó yá gbiná sọ̀rọ̀ kó kú dànù nínú nípa iná kú dànù kú dànù kú dànù kú dànù ní orúkọ Jésù Kristi ní àgbàdúrà àmín. Ẹ jẹ́ ká ṣe ìjẹ́wọ́ wa báyìí a ti kọ̀wé rẹ̀ pé kíyèsí èmi àti àwọn ọmọ tí Ọlọ́run fi fún mi wà fún àmì àti ìyanu ní Ísírẹ́lì láti ọ̀dọ̀ Ọlọ́run àwọn ọmọ ogun wa tí ń gbé ní òkè Síónì. Mo dúró sórí ọ̀rọ̀ Ọlọ́run tí kò lẹ́gbẹ́ mo sì gba gbogbo ọ̀rọ̀ ìlérí rẹ̀ sínú ayé mi ní orúkọ Jésù àmín. Ní bákan náà mo tún fi ara mi àti ìdílé mi dá májẹ̀mú sí Olúwa èmi yóò fi jì àti jọ̀wọ́ àwọn èso mi sí àwọn ìbùkún àti ìfẹ́ Ọlọ́run ẹni tí ó ti bùkún fún mi tí ó sì ti lé ẹ̀gàn mi kúrò títí láé ní orúkọ Jésù àmín. Olúwa ni ìmọ́lẹ̀ àti ìgbàlà mi ta ni èmi yóò bẹ̀rù Olúwa ni agbára ẹ̀mí mi ta ni yóò fò mí nígbà tí àwọn ènìyàn búburú àní àwọn ọ̀tá mi àti àwọn abínúkù mi súnmọ́ mi láti jẹ ẹran ara mi wọ́n kọsẹ̀ wọ́n sì ṣubú ní orúkọ Jésù ní àgbàdúrà àmín. Ẹ kó ara yín jọ ẹ̀yin ènìyàn a ó sì fọ́ yín tútú ẹ fi etí sílẹ̀ gbogbo ẹ̀yin ará ilẹ̀ jíjìnà ẹ di ara yín ní àmùrè a ó sì fọ́ yín tútú ẹ gbìmọ̀ pọ̀ yóò sì di asán ẹ sọ̀rọ̀ náà kì yóò sì dúró nítorí pé Olúwa wà pẹ̀lú mi ní orúkọ Jésù àmín. Olúwa Ọlọ́run mi yóò jẹ́ ìrànlọ́wọ́ yóò ràn mí lọ́wọ́ nítorí náà èmi kì yóò dààmú nítorí náà ni mo ṣe gbé ojú mi ró bí òkúta líle èmi sì mọ̀ pé ojú kì yóò tì mí ní orúkọ Jésù Ọlọ́run mi Bàbá Jésù Kristi wà pẹ̀lú mi gẹ́gẹ́ bí akọni ẹlẹ́rù nítorí náà àwọn tí ń ṣe inúnibíni sí mi yóò ṣubú wọn kì yóò lè borí ojú yóò sì tì wọ́n gidigidi nítorí pé wọn kì yóò ṣe rere a kì yóò gbàgbé ìtìjú wọn láéláé ní orúkọ Jésù. Mo mọ̀ nípa ọ̀rọ̀ Ọlọ́run pé ète púpọ̀ ni ó wà lé àyà ènìyàn ṣùgbọ́n ìgbìmọ̀ Olúwa èyí ni yóò dúró nínú ayé mi ní orúkọ Jésù Kristi ní àgbàdúrà àmín 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 ní orúkọ Jésù.